بسم الله الرحمن الرحيم. adúpẹ́ fún Ọlọ́run, alhamdulillah. atọrọ ọ̀kẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. àlékún fi Ọlọ́run, àlékún gẹ̀ẹ́rẹ̀, àlékún àlùbáríkà rẹ̀. Ọlọ́run dákun bá wa ṣe fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. gbogbo àwọn ará ilé ẹ̀, gbogbo àwọn sọ̀hábà rẹ̀. Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wa. Àmín. Àwa bẹ̀ Ọlọ́run Ọba Ta'ala nínú àánú ẹ̀, a bẹ̀ ẹ́ nínú títóbi ẹ̀. Àwọn bàbá Mudir, Ọlọ́run dákun bá wa ṣe dáadáa rẹ̀ fún wa. Àmín. Àlékún oore, àlékún ìdùnnú, àlékún ayọ̀, àlékún àlùbáríkà. Ọlọ́run dákun jẹ́ kí ó máa jẹ́ ti bàbá Mudir. Àmín. Gbogbo tí ń jẹ́ ìran òfò, ìran àdánù, Ọlọ́run dákun máa jẹ́ ó ṣẹlẹ̀ sí wọn. Àmín. Ẹ̀mí gígùn, àlàáfíà ara tó pọ̀, àtọ̀pọ̀lọpọ̀ àsìkí, Ọlọ́run bá wa yọ̀ǹda rẹ̀ fún wọn. Àmín. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wa sallam. Àwọn òbí wa, Ọlọ́run bá wa gbàdúrà wọn o. Àmín. Ṣe dáadáa rẹ̀ fún wa. Àmín. Oore táyé àti tọjọ́ ìgbéga kìyàmà, Ọlọ́run dákun bá wa yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Àlámọ̀rí ọ̀rọ̀ wọn, Ọlọ́run dákun má jẹ́ ó dàrú. Àmín. Àṣírí wọn, Ọlọ́run dákun má jẹ́ ó tú. Àmín. Ọlọ́run dákun má jẹ́ kó fẹ́ẹ̀ tú. Àmín. Oore táyé àti kìyàmà, Ọlọ́run wá bá wa yọ̀ǹda rẹ̀ fún wa. Àmín. Ọlá la ilaha illallah, ọlá Muhammadun Rasulullah sallallahu alaihi wa sallam. Àtúnkìrá wa kú Ramadan tòní. Òní tí ń ṣe ọjọ́ kẹsàn-án, àbí? Ọjọ́ kẹsàn-án Ramadan. Mẹ́wàá àkọ́kọ́ ó mà ti dé tán. Mẹ́wàá àkọ́kọ́ mà ti dé tán. Ọlọ́run a bẹ̀ ọ́, gbogbo yòókù lọ́nà láti jó ṣojú ẹ̀mí wa. Àmín. Ọlá la hawla wala quwwata. Nítẹ̀síwájú nínú tafsiru wa nínú Suratul Muzammil tá ń bá lọ náà ni Ọlọ́run ọba ń sọ fún Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallama wa dhkur isma rabbika wa tabattal ilayhi tabtila rabbul mashriqi wal maghribi la ilaha illa hu la ilaha illa huwa fattakhidhu wakila واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو
يقولون واجرهم أجرا جميلا وذرني والمكذبين أولي النعمة ومهلهم قليلا أولي النعمة ومهلهم قليلا أولي النعمة ومهلهم قليلا. adúpẹ́ fún Ọlọ́run ọba lẹ́ẹ̀kan sí. Alhamdulillah. Ọlọ́run ọba sọ fún Ànábì wa Muhammad níbi tá a dúró sí lánàá. Ọlọ́run ní Rabbul mashriqi wal maghribi la ilaha illa hu. Ọlọ́run ní Rabbul mashriqi, Ọlọ́run ọba tó jẹ́ wípé ní ibi tó òun ti yọ òun lolúwa rẹ̀. Wal maghribi, ibi tó òun ti wọ̀ òun náà lolúwa rẹ̀. La ilaha illa hu. Kò wá sẹ́lòmí téèyàn máa jọ́sìn fún, kò sẹ́lòmí téèyàn máa bẹ̀rẹ̀ ìbádà fún, kò sẹ́lòmí téèyàn máa bọ, kò sẹ́lòmí téèyàn máa foríbalẹ̀ fún, kò sí Ọlọ́run kankan, kò sólúwa kankan àyàfi Ọlọ́run ọba tó dáyé, tó dá sánmà, tó dálẹ̀, tó dá gbogbo nǹkan sáyé lọ. Fattakhidhu wakila. Ọlọ́run wá ń sọ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam pé Ọlọ́run ọba yìí ta wá sọ fún ọ, ittakhidhu wakila, òun náà ni kò mú lẹ́n tó gbára lé, òun náà ni kò mú ní olùgbọ̀wọ́ rẹ, òun náà ni kò mú lẹ́n tó jẹ́ pé títọ́ ọba fẹ́ gbọ́ gbogbo bùkátà tó bá ọ̀tọ̀ ní nígbọ́ láyé rẹ̀. Gbé sí iwájú rẹ̀ kó ní ó bọ̀ gbọ́, gbé síwájú rẹ̀ kó ní ó bọ̀ ṣe, ó ní olùgbọ̀wọ́ rẹ̀ nìkan ló lè gbára lé, òun nìkan ló lè kó ọ̀rọ̀ rẹ̀ lé lọ́wọ́. Ó ní ọlọ́ọ̀bá ẹni kẹ́kọ̀ọ́ wá mú níwàkí, ó ní kọ́ mú lólùgbára lé rẹ̀. Téèyàn bá ti wá mú Ọlọ́run ọba lẹ́yìn tí yóò gbára lé, ìtumọ̀ rẹ̀ ní wípé kí wá ṣe pé gbogbo nǹkan náà lọ́gbọ́ aṣọ ìwé nítọ̀ àti gbára lọ́lọ́ àti gbára lọ́lọ́ ọ̀wá ní wá nǹkan tí ìgbára lọ́lọ́ rẹ̀ yẹn tí ó fi ṣiṣẹ́ ọ̀gbọ́ ọlọ́ àti gbára lọ́lọ́ iṣẹ́ tó wáyé kọ́ ṣe tí ń tọ́ gbára lọ́lọ́ lé lórí tí ó fi lè máa ṣe ọ̀ṣẹ́ sọmọ ibi ní wọ́n ní problem. Ìtìkáàdù lọ ìwàkílá pàtí mọ́lọ́wọ́ ọba lẹ́yìn tí yóò máa gbọ́wé èèyàn tí yóò máa kó gbogbo ọ̀rọ̀ èèyàn lé lọ́wọ́. Ìyẹn ò wá túmọ̀ sí pé èèyàn ò ní ṣe kankan máa ń tiẹ̀. Ìyẹn ò túmọ̀ sí wípé èèyàn ò ní ṣiṣẹ́ kankan máa ń tiẹ̀. Ó ti wo gbogbo bùkátà mi Ọlọ́run náà ni ó máa bá mi gbọ́, Ọlọ́run náà ni ó máa bá mi ṣe, bẹ́ẹ̀ ni Ọlọ́run ni ó máa bọ́ ṣe. Ṣùgbọ́n àwọn in tí ó máa jẹ́ kó ṣẹlẹ̀, àwọn àsìbá wọ́n náà wà ṣe síwájú Ọlọ́run, àwọn tí ó máa jẹ́ okùnfà. Kò túmọ̀ sí wípé ní al-qu'ud pé kó wá jókòó kalẹ̀, kó jókòó kalẹ̀ kama yadhunnu ba'du an-nas. Gẹ́gẹ́ bá pàkà àwọn èèyàn ti máa lérò pé táwọn bá sọ pé Ọlọ́run bá náà ní ó ṣe, Ọlọ́run ni ó ṣe lóòótọ́, ṣùgbọ́n iṣẹ́ tí ó fi ṣe gbọ́dọ̀ ṣiṣẹ́. Ọlọ́run lágbára pé kó rọ owó láti sánmà. Ọlọ́run lágbára wípé ní kó fi ìyàn, kó mú ìyàn débi tó fẹ́ dé. Ọlọ́run fẹ́ di president nísìn, ọlọ́léèwé, ọdí certificate kankan lọ́wọ́. Wá jókòó wá ń bẹ náà pé Ọlọ́run sọ mí di president ìlú yìí, sọ mí di president ìlú yìí, mo ti gbára lé ọ. So ọmọ wípé ní irú ìgbáralé tó gbé lọ́lọ́run, tàwákùlù nìyẹn, kìí ṣe tàwákùlù. Tàwákùlù ètò wọn lórí òṣùwọ̀n tàfáàlà, tàfáàìlù, sọ pé tó wọ́n ní tànáwámà, tànáwùmún,
ó ṣe bí ẹni tó sùn kò dẹ̀ sí kíni ó pè rọrọ nìyẹn. So ṣùgbọ́n tó wá sọ wípé ní tàṣọ́ mama ó ṣe bí ẹni tó di tí ṣùgbọ́n kò ṣe kíni kò di tí ìtumọ̀ rẹ̀ ń pè ní ó pè rọrọ bẹ́ẹ̀. So bẹ́ẹ̀ náà wá ní tàwákàlà ó ṣe bí ẹni tó gbára lọ́lọ́ ní ṣùgbọ́n kò ṣe bí ẹni gbára lọ́lọ́. So ó yàtọ̀ sí ẹni tó ní tàwákùl. Tàwákàlà ó lẹ́ tó la ìgbára lọ́lọ́ ọgọ́rùn tí sì gbára lọ́lọ́ wọn bá lọ. So ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tàwákùlù ni wọ́n ní tàwákùlù. Wọ́n máa ṣe bí báwọn gbẹ̀mí lọ́lọ́ àwọn gbára lọ́lọ́ ṣùgbọ́n tẹ̀lé àkíkọ̀ wọn gbé ara lọ́lọ́. Wọn ò mú ọlọ́run ọba ní wàkílù wọn. Mattakhadhu Allaha wakila. Wọn mọ́ ọlọ́run ọba ní wàkílù. Ọlọ́run wọn sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ọlọ́run ọba ààrẹ ta ní kò pè tó jẹ́ Rabbul mashriqi wal maghribi tó jẹ́ wípé ní la ilaha illahu kò sí ẹlòmíì kò sí kankan bí tí a máa jọ́sìn fún àyàfó náà ni ọ náà wá ní fattakhidhu wakila. Rabbul mashriqi wal maghribi la ilaha illahu la ilaha illahu fattakhidhu wakila. Ìta fi mọ̀ ní wípé ní ọlọ́run ọba ó kápá kó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkankan ṣùgbọ́n téèyàn náà bá ti ti àwọn nǹkankan síwájú rẹ̀ ó ṣe ṣe kó má ṣe àwọn nǹkan tó fẹ́. Ẹgbẹ́ wọn bí ṣe ń tì í bọ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú súrà yìí ọlọ́run ọba ti fẹ́ kọ́ yẹn kọ́ wa láti nù súrà yìí. Abọ́rọ̀ Rasulullah sallallahu alaihi wasallam qiyam al-layl. فهذه العبادة هذه هي العبادة. Ọlọ́run ọba ti pa Ànábì Muhammad sallallahu alaihi wasallam pẹ̀lú pé kó ṣe qiyamul layl. Ìtumọ̀ rẹ̀ ní pé ní kókó ọlọ́run àbí dúró lóhùn pé ọlọ́run torí pé àwọn ọlọ́run ọba lálágbára àti ṣe nǹkan fún ọ. Nígbà tó lọ́wọ́ ọba wá sọ bẹ́ẹ̀ fún wípé ní qumil layla illa qalila ẹ̀rí wípé ní ọlọ́run tún wá sọ fún níbẹ̀ náà ó tún wá sọ fún wípé inna laka fin nahari sabhan tọ̀wílá. Ìtumọ̀ rẹ̀ ní pé ní ọdún sábúhá tọ̀wílá lọ́sàn ọdún ní àkókò láti fi lúwẹ̀ lọ́sàn kọjá lamba lọ́sàn ọwọ́ àwọn bùkátà mọ́ fẹ́ gbọ́ lọ́sàn tọ̀wílá. Inna laka fin nahari sabhan tawila. Amarahu Allahu ta'ala bis-sabhi fin nahari sabhan tawila. Ọlọ́run wá pa láṣẹ pé lọ́sàn ìwà nẹ́bì lo gbogbo tó fi gbọ́ bùkátà ayé rẹ̀ mà ń ṣàlẹ̀ ìsẹ̀mí rẹ̀ ó yá sí wàhálà rẹ̀ lọ́sàn. Ìtumọ̀ ẹni pé ọ̀sán fi ṣiṣẹ́ lọ tó o bá ti pè é ní ọlọ́run lóògùn tó bá ti dọ̀sán ìwọ náà ní lọ lórí ilẹ̀ tó o bá ti wá ṣe méjèèjì yẹn tán fattakhidhu wakila. Rabbul mashriqi wal maghribi la ilaha illahu la ilaha illahu fattakhidhu wakila. Ọlọ́wọ́ ní lẹ́yìn tó bá ti wá ṣe yẹn ittakhidhu wakila. Ìgbà ní kọ́ wá ṣẹ̀ṣẹ̀ wá mú ọlọ́wọ́ balẹ̀ kọ́ wà gbẹ́mì lé wọn. Ó ní pé ní àwọn okùnfà tí nǹkan yẹn fi rọrùn fún ìwọ náà ti tọ́. Ọlọ́wọ́ fẹ́ dá àfá gbà. Ó fẹ́ dá àfá gbà. Bí bàbá wa Mùdírù ti rí wù ọ́. Bí bàbá wa Sheikh Adam ti rí ó wù ọ́. Bí bàbá wa Sheikh Uzama bá ti rí ó wù ọ́. Bí bàbá wa Kamaluddin Al-Adabi bí wọ́n ti rí owó ọ́. Bí bàbá wa Yusuf Alágbàjí bí wọ́n ti rí owó ọ́. Báwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn àfáàfà jàǹkàn bàbá wa Ìmámù Ọ̀fà bàbá wa Suleiman Faru bàbá wa gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá bí wọ́n ti rí bẹ́ẹ̀ owó náà kó náà fẹ́ rí bẹ́ẹ̀. Bàbá Mùdírù Markaz bí wọ́n ti rí owó ọ́.
gbogbo àwọn àbáyé wọ́n ti rí ó pọ̀ ọ̀gbọ́n náà fẹ́ dàbí wọn. ó wá lọ fẹ́ dàbí wọn, ìwọ náà fẹ́ dé lẹ́bù tí wọ́n àti nínú ayé. ó wá lọ kọ́ mímọ̀, ó lọ kẹ́kọ̀ọ́, ó lọ wámà, ó wá ní mo ti mú ọlọ́wọ́ ọba lálágbẹ̀mí lé o, ọlọ́wọ́ ọba mi mo gbọ́kànlé, ọlọ́wọ́ ọba mi mo gbẹ́mí lé, yóò sì sọ nílẹ̀ àfà. ọlọ́wọ́ mà kankan ọlọ́lé kéwú, ó wá lè máa dúró lórí kọ́kàn máa wá dúró lórí kọ́ máa ṣàdúrà lórí bẹ́ẹ̀. tó o bá ti lọ fi ọ̀sán kí wọ́n ló dá àpò lọ kọ́ lọ kí ó yẹ in tó fi dàbí wò lè sí lọ́wọ́ rẹ̀. bọ́lọ̀ bá gbá àlùbáríkà yẹn dé gan, ojú òkú padà máa tì ọ́dún tàlùbáríkà, torí pé níbi tó ti fẹ́ lò ó kí níyàn ò dúó ìtọ́ fẹ́ fi lóò sílẹ̀, ibi tádàwó ti dé nìyẹn. ọlọ́run ọba wá ń ti ara Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìfi kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé òun ní kó dúó lóru, òun tún wá sọ fún wípé ní ọ̀sán kó ṣe kí ni kó wá bí ó ṣe ní àwọn ọ̀dọ́wọ́ àwádìjẹ bí ó ti rí. ó lóun lẹ́yìn ìgbà náà lọ́lọ́run wá sọ wípé ní ọlọ́run ọba tó jẹ́ Rabbul Mashriqi wal Maghribi, òun nìkan náà nìkan mú ní wákìlì múlẹ̀ tó kò gbogbo alámàdé ọ̀rọ̀ rẹ̀ nílé, ó ní kọ́ mú ní wákìlá. sẹ́gbọ́n ọba ṣètò ìtumọ̀ rẹ̀ náà ní wípé ní tawakkul ọ̀ní kì í ṣe tawakkul. ẹnìkan ó fẹ́ bíra kúmẹ̀ rẹ̀ jọ́ kẹrin, ó fẹ́ fìrà kúmílẹ̀, ó wá fìrà kúmílẹ̀, wá ní o ti gbára lọ́nà ọlọ́ọ̀bọ̀ máa bó ń sọ, ó fi ilẹ̀ kò dé kò sí kẹ́kẹ́ sí Ànábì sallallahu alaihi wasallam ìsìnbà i'qilha thumma tawakkal. ọkọ̀ọ̀kọ̀ dé mọ́lẹ̀ náà, ọkọ̀ọ̀kọ̀ dé mọ́lẹ̀ náà lẹ́yìn ìgbà lọ́wọ́ àtó gbára lọ́nà. ìgbà tó bá dé mọ́lẹ̀ tí wọ́n kán só mọ́lẹ̀ ọtí fọkànbalẹ̀ pọ̀ só, lẹ́yìn ìgbà náà lọ́wọ́ àtúnṣe ọlọ́run sọ ọsí gbogbo lẹ̀kùn lè rẹ̀ lọ wá ní kó lè wọn kò wọ́n lọ ọlọ́run sọ lẹ̀kùn lè rẹ̀ lọ́wọ́ pẹ́ tì náà, nígbà tó bá wá tilẹ̀kùn àwọn àlọ́fọ́ ọlọ́run sọ ilé kọ́ sí gbogbo lẹ̀kùn lẹ̀ wá ní kó lè wọn kò. sábàbù tó lè òfin ní kó ìwọ́n ní òsè, okùnfà tó lè òfin ní kó ní pé kọ́ tilẹ̀kùn tó bá tí wá tí bá wọn hàn wá ṣẹ̀ṣẹ̀ gbára lọ́lọ́. so àwọn asbab okùnfà tí nǹkan tó fẹ́ yẹn yóò fi ṣẹlẹ̀ sí ọ kọ́kọ́ ṣiṣẹ́, tó bá tí wá ṣiṣẹ́ lẹ́yìn ìgbà kan wá mọ́lọ̀ níwáké. ìgbà tá Nábì ti ṣiṣẹ́ tọ́lọ̀ ọba wá ń sọ fún lọ́lọ́ wá sọ fún pé fattakhidhu wakila. Rabbul Mashriqi wal Maghribi la ilaha illa huwa fattakhidhu wakila. bí ọlọ́wọ́ bá ṣe sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. bọ́lá ọba tí wọ́n kọ́ Ànábì wa Muhammad tí kò lẹ́kọ̀ọ́ lọ, ọlọ́run wá tún sọ nínú àyà tó tẹ̀lé, ọlọ́run wá ní واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا. 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 واصبر على ما يقولون واهجرهم أجرا جميلا. واصبر على ما يقولون واهجرهم أجرا جميلا. ọlọ́run wá sọ fún Ànábì wa Muhammad
ní ìwà nábì ṣe sùúrù àìlàmà yaqulun lórí nǹkan tí wọ́n sọ sí wà nábì o. Ṣé ìgbàgbé àwọn kan tán pé ànábì tán sọ sí ànábì ta ló rántí? Ọkú àbáyé ọkárí àbáyé ẹ̀rí pé ní wọ́n pè ànábì láwọn ọkọ̀ kan tó lágbára. Wọ́n pè é ní káhìn, wọ́n pè ànábì ní alágbígbá, ọlọ́pẹ̀lẹ̀ aláwo. Wọ́n pè ànábì bẹ́ẹ̀ látàrí wípé ní wọ́n fẹ́ fi lé àwọn èèyàn sábà ànábì. Nígbà wọ́n pè é bẹ́ẹ̀, wọ́n tún pè ànábì ní mẹ̀jẹ̀núwọ́n lẹ́nu wọn. Wọ́n tún pè ànábì ní wèrè. Wọ́n tún wá pè ànábì wa Muhammad ní sáàhì. Wọ́n tún pè é ní òpìdán. Gbogbo àwọn ọkọ̀ tí wọ́n wá pè ànábì yìí láti lè jẹ́ kó rẹ ànábì, láti má jẹ́ kó lè ní istimrari ala da'watihi, kó má bàa lè tẹ̀síwájú, kó má bàa lè kọ̀ntínú lórí dáwà rẹ̀ tí ń ṣe ìpèpè sójú ọ̀nà Ọlọ́run bá rẹ̀ tí ń ṣe. Wọ́n fẹ́ kó kọ̀ntínú rẹ̀ mọ́. Wọ́n wá ti wo pé káwọn fi àwọn kankan kí ẹ̀ ká fi wé ẹ̀ dáhùn. Táwọn bá ti wé ẹ̀ dáhùn yóò rẹ̀ kò ní lè ṣiṣẹ́ yẹn mọ́. Àwọn èèyàn náà ò ní lè gbà fún, kò fi ní rí àwọn èèyàn kó lọ sójú ọ̀nà ọ̀la. Ọlọ́run wá ní wasbir ala ma yaqulun. Ọlọ́run wà nábì wasbir ala ma yaqulun. Ṣé sùúrù lórí tán sọ wọn. Ṣé sùúrù. Tó gbogbo wa fà náà láyé lónìí. Ó wá borí wípé ní táyé òbí. Òdodo lọ sọ, òdodo lọ gbé dání. Ọ̀rọ̀ Ọlọ́run lọ sọ lọ fi báwò yàn. Wọ́n ń torí pé táyé òbí àbí èébú tí wọ́n bú ọ́ torí orí òdodo tó wà. Ọwá lọ ní ṣe máa ọ̀ ní láti yọrí lórí dáwà tó ń ṣe máa. Tí ẹni kọ́ ọmọ wípé ní gbogbo tí mo sọ fún yí òdodo ní Ọlọ́run ọba ló sọ, Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló sọ. Tó bá ti gbà bẹ́ẹ̀ pé àwọn méjì ló sọ, tó sọ pé tó ń sọ nìyẹn, gbogbo iṣẹ́ tí bá ń ṣe kò kàn mọ́. Èèyàn bá fẹ́, èèyàn bá má fẹ́. Ẹni tí ń sọ tọrọ yóò gbọ́ mẹ́wàá lẹ́nu àwọn èèyàn. Sọ́bọ́dọ̀dọ̀ l'Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló gbé dání tí wọ́n fi ọ̀rọ̀ ta kò yìí. Kí wọ́n ní wà fẹ́ lọ ẹ̀lẹ́sẹ̀ sùúrù sí. Kò sí kẹ̀kẹ́ tó lọ́wọ́ wá sọ fún Ànábì kó fi lè ráṣe yọrí lórí tó gbé dání tó gbé wasbir ala ma yaqulun. Ìwọ Ànábì ṣe sùúrù lórí gbogbo tó máa sọ sí ọ lórí. wasbir ala ma yaqulun wa wajhum ajran jamila. Gbogbo wa bá àwọn èèyàn ó sọ àwọn tí wọ́n sọ dáadáa pa rẹ̀, ó sì láwọn tí ó sọ àìdáa nípa rẹ̀. Ṣùgbọ́n èyí tó gbọdọ̀ dáwọ̀ lójú ni pé sórí òdodo lọ wà. Lórí social media gan ọ̀rọ̀ oríṣiríṣi comment. Àwọn kan tó dodo yẹn bá lára mú wọ́n comment rẹ̀. Àwọn tí pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ wà sí tó bá ta bá ọdún wọn máa comment fún ọ. Ọ̀wá ní wọ́n comment ibú yẹn. Àbá tó fẹ́ láṣeyọrí lórí iṣẹ́ dáwà tí ń ṣe tọ́ọ̀lẹ̀ gbé sórí social media, ní wọ́n comment negative comment tí wọ́n bá comment lókùnkà tó bá ti mọ̀ pé ìtọ́ sọ yóò lòdò ní. Ìtọ́ sọ yìí tó lẹ́ẹ̀dì nínú Al-Qur'ani ní, ìtọ́ sọ yìí tó lẹ́ẹ̀dì nínú ọ̀rọ̀ Ànábì wa Muhammad ní. So gbogbo negative comment tó bá wà bẹ̀ ọkàn máa ṣọ́nẹ̀ ọ̀níwò. Ọmọ kò rí òdodo lọ wa. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tán fi sí ẹran òun náà gba negative comment látọ̀dọ̀ àwọn ọ̀tá Islam, látọ̀dọ̀ àwọn ẹlẹ́mọ̀. So kí wá ní ìwọ wá fẹ́ kí sí Ọlọ́run ó sọ ọ sí látàrí pàwọn èèyàn bú Ọlọ́run láì. Nígbà tó ọmọ pé tó ń ṣe orí òdodo lọ wà, ó yàtọ̀ sẹ́ni tó wà lórí irọ́, ó yàtọ̀ sẹ́ni tó wà lórí irọ́ dandan, ó yàtọ̀ sẹ́ni tó wà lórí wípé ní àṣẹ ní sọ kìí ṣe tọ́lọ́run ní sọ. Ọlọ́run wá ní ìwà Nábì gbogbo tó ń kojú látọ̀dọ̀ àwọn ẹlẹ́bọ̀ yìí. Wasbir ala ma yaquluna wahjurhum hajran jamila. wasbir ala ma yaquluna wahjurhum hajran jamila. wasbir ala ma yaquluna wahjurhum gbogbo àṣà tí mo bí tí wọ́n ń bọ̀ wọ́n tẹ̀kìdì náà sì ń pè ọ́ nírọ̀ yìí.
wà náà ṣe sùúrù. Gbogbo àwọn tá a jẹ́ dáná kọ́rọ̀ mọ́ ti tọrọ ọtí fagiyọ, kọ́rọ̀ mọ́ ti tọrọ ọtí fàákéyọ, kọ́rọ̀ mọ́ ti tọrọ ọtí bẹ̀rẹ̀ bló máa pa ẹlẹ́nì máa ṣe gámìnì. Kò sí táwọn àníwá ròyìn fa kò ní àgọ́ o, kò ní àpọnú o, kò ní ká ṣe sùúrù. Ìṣiṣẹ́ sùúrù rẹ lọ́pọ̀lọpọ̀ àyè kìí ṣe wípé lọ́ọ́ ponú, kìí ṣe wípé lọ́ọ́ gọ, kìí ṣe wípé lọ́ọ́ gbọ́n, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti sùúrù ṣíṣe ní máa ń túnṣe ní ayé ẹ̀dá. Àṣàbùrù sẹ́yìn wàkọ́ ìlàyà ọmọ ọba ìlú. Àṣọ́bùrù sẹ́yìn وقل اليوم فاعله. الصبر زين وقل اليوم فاعله والقدر أسرع ما يأتيك بالندم والقدر أسرع ما يأتيك بالندم الصبر زين وقل اليوم فاعله والغضب أسرع ما يأتيك بالندم والغضب أسرع ما يأتيك بالندم. Ọlọ́run ọba nínú Al-Qur'an kò sí nǹkan kan tó polówó fún wa tó ju sùúrù lọ. Gbogbo ìgbà sùúrù lọ́wọ́ tó máa polówó fún wa. Kódà nínú Suratul Asr, Ọlọ́run ní Bismillahir Rahmanir Rahim wal 'asr innal insana lafi khusr illa alladhina amanu wa 'amilus salihati wa tawasaw bil haqqi وتواصوا بالصبر. Yeah, we can go. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر وليال والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات ولهم وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. Ọlọ́run ní wal 'asr, Ọlọ́run ló ń fura pẹ̀lú ìrọ̀lẹ́ ayé. Innal insana lafi khusr. Ó láwọn ọmọ èèyàn wọ́n ti ń bẹ nú òfò. Nígbà tó lọ́wọ́ wá fẹ́ ṣe àyàfi àwọn tí ń bẹ nú òfò. Ọlọ́run ní ó fẹ́ ṣe títì náà wọn. Ó ní illa alladhina amanu. Ó láwọn tá a jọ kó nú òfò. Táwọn ò ní ṣòfò tiwọn. إلا الذين آمنوا. Ó ní àwọn tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. Wa 'amilu as-salihat. وعملوا الصالحات. Wọ́n tún wá ń ṣiṣẹ́ eré. Wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo. Wọ́n ń ṣiṣẹ́ eré. وتواصوا بالحق. وتواصوا بالحق وتواصوا بالصبر. Bí wọ́n bá tún wá sọ àsọlẹ̀ fúnra wọn, ó sọ àsọlẹ̀ fúnra wọn pẹ̀lú bí wọ́n bá sọ àsọlẹ̀ fúnra wọn, wọ́n máa sọ àsọlẹ̀ fúnra wọn pẹ̀lú ẹjá ṣe sùúrù, ẹjá ṣe sùúrù, ẹjá ṣe sùúrù. Wọn ò sí nínú àwọn tí wọ́n máa sọ fún kí ẹ má ṣe sùúrù. Wọn ò ní sínú àwọn tó sọ fún mọ́gbà já dàrú. Wọn ò ní sínú àwọn tó sọ fún ọgbẹ́ ẹjá bàjẹ́.
ẹ̀yà ọkọ̀ dá gbọ́ ẹ̀rù torí pé ní tó o bá ti dá gbogbo ẹ̀rù àwọn gbogbo òfòjú pọ̀ náà ni sọ́lọ́ wọn sọ fún anẹ́bọ̀ Muhammad واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا واصبر على ما يقولون وهجرهم هجرا جميلا. Kódà látara wípé ká lè mọ pàtàkì sùúrù yẹn gbogbo owó tó sọ wípé ní alágídí ni ọ́ ọ̀ nígbà sọ́bí tọ́lọ̀ ti lọ wọn alágídí sọ́bí tọ́lọ̀ ti sọ fún ọgbẹ́ ọmọ máa ṣe sùúrù. واصبر ولا تقدر إن شئت مرتبة تعلو بها فوق كل الناس كالنجم. Ọlọ́run bá sọ náà Al-Qur'an ó ní ya ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun. يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. Ọlọ́run ọba sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́ni yá ayọ́ alladhina amanu ọlọ́ni kò pè ní tẹ́ ìgbàgbọ́ lódodo يا أيها الذين آمنوا ọlọ́ni isbiru ẹ máa ṣe sùúrù اصبروا وصابروا ọlọ́ni isbiru ẹ máa ṣe sùúrù ìtumọ̀ rẹ̀ yí pé isbiru pé isbir ma'a nafsik isbir ma'a nafsik isbiru ma'a anfusikum yàní fún ara ti ẹ gangan pẹ̀lú ẹ̀mí ara ti ẹ gangan máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ìtumọ̀ isbiru bẹ̀rù pé ẹ̀mí ara ti ẹ gangan máa fún sùúrù tó bá ti fẹ́ bínú kàmẹ̀dá tí kankan bá ti mú tó fẹ́ ojú máa rú tó wò pé náà ìgò ló ń sáré lọ yọ òun lọ fọ òun máa fọ́ lórí lónìí òní ló máa jọ́lọ̀ ní pé tí bínú yẹn bá tó isbir ma'a nafsik ẹ̀mí rẹ fún sùúrù lásìkò gbá ẹ̀mí burúkú yẹn fẹ́ kó bẹ́ẹ̀ yẹ ó fẹ́ jẹ́ ọ lọ sun ẹ̀wọ̀n nú ó fẹ́ jẹ́ ọ délé sáàmù ó fẹ́ jẹ́ ọ lọ kirikiri nú ó fẹ́ jẹ́ ọ sun lémánù ó fẹ́ jẹ́ ọ lọ bá jẹ́ 2 portion of rice àbí beans nú so isbiru ìtọ́lọ̀ ló fi wá di bẹ́ẹ̀ isbir ma'a nafsik اصبروا وصابروا. ṣé sùúrù pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ ní mọ́mẹ́ntì yẹn ìtumọ̀ isbiru àkọ́kọ́ tó náà wọ́n bá sọ ọlọ́wọ́ ni wà sọ bírù وصابروا. so ìyẹn ni wípé ní sọ bírù àìkúgbàk yàní ẹni tí ò bá tiẹ̀ tó náà fẹ́ tún kọjú ìjà sí ọ ṣe sùúrù sí o وصابروا. ẹnu ní wà pé ẹgbẹ́ ní ó kàn fẹ́ sáré wá kẹ́kẹ́ tí ó fi sáré dá wà láti ọlọ́run so tí wọ́n náà bá ti wọ́n lọ fọ́ọ̀lì sínú travel nǹkan sí ọ ṣùgbọ́n ìwẹ̀ ẹlòmíì ìṣẹ̀lẹ̀kẹsẹ̀lẹ̀ ní òní ẹni ọ̀hún àsìkò rẹ̀ náà ti tó tẹ́lẹ̀ tí malakul mọ́tì ti ń kẹlẹ̀ tẹ̀lé malakul mọ́tì ti ṣe kíni yìí ti tẹ̀lé ó ti fẹ́ hàn lè mà bó ṣe lọ sọ̀rọ̀ adáwàlá ráńpẹ́ kan lẹ̀ láàrin àwọn èèyàn kanú bó ṣe dáwàlá yẹn lẹ̀ àwọn tí wọ́n wà bẹ́ ògbà kí ní ṣe máa yí irú báwọn yẹn ṣe lè máa wà báyìí
níbi àìlẹ́sẹ̀ sùúrù tí wọn kí wọ́n sọ bárọ̀ ẹ ti rí sọ bárọ̀ pé kí wọ́n ṣe sùúrù sí kí wọ́n fi sùúrù bá lò ó wá di pé wọ́n ń ṣe kí ni wọ́n lù wọ́n bá wí ibi tí wọ́n ti lù tán bá wí ló bá ṣe wẹ́ sí ọlọ́wọ́ ló bá ṣe wẹ́ lọ sí ọlọ́wọ́ ìṣe wẹ́ lọ tó ṣe sí ọlọ́wọ́ ṣé wọ́n gbọ́ kò ló ṣe kankan mọ́ ẹ wo sùúrù ìṣẹ́jú kàbí ìṣẹ́jú méjì tó yẹ kí wọ́n ṣe àìwá ṣe sùúrù àkọ́kọ́ wọ́n máa pààrà alẹ́ ẹjọ́ láì ọjọ́ náà kò sẹ́ni kankan tó súnlé wọn ẹnìkan kò súnlé jọ náà gbogbo wọn kọ́kọ́ lọ sùn sẹ́yìn náà from there wọ́n wà á gbà á lọ síbi wọ́n ti lọ máa rojọ́ ọ̀rọ̀ ti di pé ẹ ti lókun èèyàn lọ́rùn àánú ọlọ́run lókùn tẹ́ fi gbọ́ pẹ̀. يا أيها الذين آمنوا اصبروا وصابروا. Ọlọ́run á ní ẹ ṣe sùúrù pẹ̀lú ẹ wá ìmáyé kápẹ́ lọ ṣe sùúrù pẹ̀lú rẹ̀ tó ra kíkú ọ̀lọ́dọ̀ wọn sẹ́mọ̀ ìgbé ní mọ́lákùnrin mọ́ ti yẹn náà ó padà pa ṣùgbọ́n kò ní ṣe wẹ́lú sáwọn lọ́wọ́ yóò ti tẹ̀síwájú ó tó ṣe wẹ́lú so ìṣe wẹ́lú tí ẹ̀ níṣẹ́ ó ti fi kó bá wọn àwọn fámìlì wọn ti wà ní ìdààmú báyìí àwọn fámìlì wọn ti wà ní wàhálà ìyàwó àtọmọ ọkàn wọn ò lè balẹ̀ àwọn nẹ́ẹ̀sì ní Ramadan lóde àwọn ni wọ́n máa fìdí ìyàwó máa fìdí àwọn ọmọ ọlọ́mọ fi 2,000 fún lójì lẹ́wọ̀n sábàwò ti dé ọlọ́mọ fàdánwò kú kan o ìlọ́wọ́ máa sọ ọmọ máa sàdúrà kankan ẹni tí ó kú tó nítọ̀lá ọlọ́run ọmọ ìjẹ́ káwọn ṣe kò ń gẹ́ rẹ̀ àmín májò ní pé yóò wá dọ́nà sáwà lọ́rùn àmín àgbàdúrà ní o sẹ́yìn pé ní ká ní kó ṣe wẹ́ ló fún ara rẹ̀ kò ní sẹ́jọ́ kankan lórí ẹ̀ ìlọ náà ló kàn ṣubú kódà àwọn èèyàn sáré rọ́ṣẹ̀ lọ sọ́spítù kéèsì ti sẹ́kẹ́ni ìṣẹ́ tó fọwọ́ kàn ṣùgbọ́n pé ẹ ti fọwọ́ kàn rẹ ti dé so ní wípé sọ́ọ̀bì rúrú ẹ ṣe sùúrù sáwọn tó fẹ́ bá ń fa wàhálà ṣe sùúrù pẹ̀lú wọn wàràbìdú àtàkùn yára láàrínàkùn tó fúnmọ́ wàràbìdú wàtàkùn lọ́ha ọlọ́wọ́ ní ẹ ṣe sùúrù pẹ̀lú wọn ní o ọkọ ó gbọ́dọ̀ máa ṣe sùúrù sí ìyàwó rẹ̀ ìyàwó ó gbọ́dọ̀ máa ṣe sùúrù sọ́kọ rẹ̀ torí pé ní nọ́mánọ́mà in tí ó máa fa wàhálà láàrin ọkọ àti ìyàwó máa ṣẹlẹ̀ àìlẹ́ṣẹ̀ sùúrù ní máa fa tọ́kọ fi lu ìyàwó tí gbogbo ojú òwú wọ́n bọ̀ wá wọn ó lè jẹ́ pé ìyàwó yẹn ló jẹ̀bi o ó lè jẹ́ pé òun ló jẹ̀bi o ṣùgbọ́n táwọn èèyàn bá ti rí ojú tó yọ kọ̀ǹbọ̀ tí gbogbo ojú ti bẹ́ tí gbogbo ètè ti bẹ́ tí gbogbo ẹ̀rú ẹ̀ tó ga gèlè mà ẹ̀dàkùn táwọn ọkọ̀ máa tó sẹ́pẹ̀ ọkọ̀ tó lù ní ẹlòmí ò tí ẹ̀ ní tí ìfẹ́ gbọ́ pé kí ló ṣe ṣùgbọ́n torí pé wọ́n ti rí àwọn símbọ̀ àwọn máàkì lára rẹ̀ ọkọ̀ wọn sáré ní sẹ́pẹ̀ tí ó sì ti tó bẹ́ẹ̀ tó kọ́ bá ṣe sùúrù ó lè má di bẹ́ẹ̀ tó bá ṣe sùúrù fún tẹ́nìkan bá ti ń bínú ẹnìkan ò ní bínú ní ó ṣe sùúrù fúnra yín ní ìnílé yóò fi tó ilẹ̀ ìjọ gbé ìgbésí ayé ìgbádùn lẹ́bí gbé ìgbésí ayé rọ̀ tó bá ní kọ́kọ́ rẹ̀ ṣe gbé wá níwọ́n ló dá padà fún ẹni problem tí àwọn bá ní gbé bọ́kọ̀ ṣe gbé wá lónà ṣe kíni ni ó dá padà fún wẹ̀rù ṣètò ti wà nínú ṣùgbọ́n kọ́kọ́ rẹ̀ bá gbé wá bá kan tí wọ́n ṣe sùúrù fún ọdún ìgbè ní ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ilé yóò tòrò ọ̀pọ̀lọpọ̀ ilé tó dàrú ẹ̀nà wádìí ẹ̀ ìtàn sàbẹ̀kù lẹ́nu lọ́pọ̀lọpọ̀ ilé tó dàrú tẹ́ ẹ bá lọ tún di rẹ̀ dáadáa sùúrù náà wọ́n sàbẹ̀kù bí ọkọ sọ nǹkan tí ò dá pa àyàwó àbí àwọn sọ nǹkan tí ò dá pa tí wọ́n á fi ṣe sùúrù tí wọ́n fi jọ yẹjú ẹ̀ láàrin ara wọn ìwà bínú àbíjú àdánwò wà dé ilé wà tù bàbá gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú ọmọ ẹ̀ ọmọ gbọ́dọ̀ ṣe sùúrù pẹ̀lú bàbá ẹ̀ nínú ẹbí ẹ̀gbọ́n gbọ́dọ̀ ṣe sùúrù fáwọn àbúrò bẹ́ẹ̀ náà làbúrò gbọ́dọ̀ ṣe sùúrù fáwọn ẹ̀gbọ́n
tẹ́ ẹ̀ bá ti ṣe sùúrù fún ara yẹn ẹbí yóò dà ẹbí yóò tù kò sì ní ṣe tó. يا أيها الذين آمنوا bẹ́ẹ̀ náà tó o bá wà nípò kan tó ọjọ́ lórí láàyè kan gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn ọgbọ́dọ̀ máa fi sùúrù bá wọn lò. bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n jẹ́ ọmọ lẹ́yìn yẹn náà gbọ́dọ̀ máa fi sùúrù bọ́gà wọn lò tẹ́ ẹ̀ bá ti fi sùúrù bá ara yín lò any problem. ìjọ yẹn máa tú ìjọ yóò tù yóò dàrú lọ́nà fi sọ wípé bí wọ́n sọ ọ́ bí rú. rọ́ọ̀bì tó tọ́lọ̀ wá sọ mẹ́rin pé kí orúkọ bí ó pọ̀ máa dé wá ní. ìtumọ̀ rẹ̀ náà ní pé ní látara rọ́bà tọ̀ náà pé ó dé àbí so ìrọ̀kọ́ bí ti máa dé wá ní ó náà ní pé ní déédé òde dúró déédé pẹ̀lú àwọn ọmọ ìyá rẹ̀. in tó so yín pọ̀ ẹ méjì ó já ẹdìra yín pọ̀ ẹ bú oore ẹdú ẹsọ̀ kẹ́ rọ́ọ̀bì òkúnu ẹdìra yín pọ̀ wọ́n ní bọ́kiri ò bá lanu aláǹgbé wọbẹ̀ ẹ mẹ́jọ kiri yóò lanu tó kiri yín bá ti lanu aláǹgbé wọbẹ̀ tẹ́ ẹ bá ti fààyè lẹ̀ fún ṣètò ni ó wà ní yín yóò sì dàrí yín rú yóò dálé yín rú ṣùgbọ́n tí gbogbo yín bá ti dira yín tẹ́ ẹ ṣera yín lọ́kàn tẹ́ yóò dèyẹ́ èyí ní problem gbogbo àwọn tó bá fẹ́ wá tún yín wọ́n mọ̀ owó àwọn òní lọ́nà tí wọ́n gbà tún. ọ̀rọ̀ bí kí àtàkù lọ́ ọ̀rọ̀ bí kí àtàkù lọ́ àlàkùn tó fi lè ṣe. ọlọ́run wá ní wattaqullaha ó ní wá páyọ̀ ọlọ́run tẹ́ ẹ bá ti ṣe gbogbo yẹn ìpáyọ̀ ọlọ́run náà ni ó wà kó gbogbo ẹ̀ ìpáyọ̀ ọlọ́run tí bá ti bẹ̀lẹ́ mi gbogbo ẹnì kọ̀ọ̀kan wa á máa láṣeyọrí tọkọ bá nípayọ̀ ọlọ́run tíyàwó nípayọ̀ ọlọ́run ilé wọn mọ̀ máa dùn ó tẹ́gbọ̀n bá nípayọ̀ ọlọ́run tábùrò nípayọ̀ ọlọ́run ilé wọn mọ̀ máa dùn ó bí ọmọ bá nípayọ̀ ọlọ́run tí bàbá nípayọ̀ ọlọ́run ilé wọn mọ̀ máa dùn lẹ́nu iṣẹ́ tí gbogbo yín bá nípayọ̀ ọlọ́run ẹ̀ fi lè ṣẹ́ yóò mọ̀ tó. واتقوا الله واتقوا الله لعلكم تفلحون. ọlọ́run wá ní tẹ̀ bá ti ṣe bẹ́ẹ̀ la'allakum tuflihun bóyá yẹn padà dé tí ó ń jèrè ìyẹn lẹ́ fi rérè ìyẹn lẹ́ fi ránà ṣe ọlọ ìyẹn lẹ́ fi rí ọlọ sùúrù ni ibi láti wá mọ pàtàkì pé kí èèyàn máa ṣe sùúrù fúnra rẹ̀ ni táwọn ti mọ pàtàkì ẹ̀ ó ṣẹlẹ̀ láyé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àti Abubakar àti ọkùnrin kan isbir ala ma yaqulu òkùnú làwọn àfáà wọ́n ti sun واصبر على ما يقولون ويهديهم أجرا جميلا واصبر على ما يقولون ويهديهم أجرا جميلا واصبر على ما يقولون واصبر على ما يقولون ويهديهم أجرا جميلا واصبر على ما يقولون ويهديهم أجرا جميلا. ọlọ́run ní wasbir ala ma yaqulun ọlọ́run sọ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kó ṣe kí ni kó ṣe sùúrù lórí tí wọ́n bá ń ṣe wò ìbẹ̀nú ìgbàwọ́ ọ̀rọ̀ kan tí Sa'id ibn al-Musayyab tó gbà wá anna rajulan shatama Aba Bakri ọkùnrin kan orí Abubakar ọba tí ti gbogbo wá mọ́ ó ti wá rí Abubakar ní bá ń bú kò sí tí ò fi Abubakar ìwé tán kò sí èébú tí ò bú tán kò
sóókọ tí ò pé tán níṣẹ́ wọ́n pọ̀ pẹ́kì wan nabiyyu sallallahu alayhi wa sallam jalisun. Nígbà tí gbọ́ ọba kí Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó sì wà lórí ìjókòó. Ànábì ṣe kí ni? Ànábì wà lórí ìjókòó ń gbọ́ bí ọkùnrin yẹn ṣe ń bú Abubakar. Bí ṣe wọ́n bú tó bí ṣe ń bú Abubakar tó sọ ọmọ wípé ní kí ló expect pé ó yẹ ká Ànábì gan ṣe sallallahu alaihi wasallam. Ànábì bú padà. Ọmọ expect pé kí Ànábì bú padà. Àbí ọmọ expect wípé pẹ̀lú kòtà Ànábì wà. Ọmọ kòtà Ànábì wà ní president gbogbo ayé. Ok, lápòjú ẹnìsì kí Tinubu tó jẹ́ president wa ní Nàìjíríà kó wà lórí ìjòkó káwà sọ wípé ní Shettima tó jẹ́ Pfizer àbí o náà wà lórí ìjòkó kéèyàn kankan ó sì é tí ìṣe nípò kan kó wá wọlé bí Tinubu sì wà lórí ìjòkó kí Shettima wà lórí ìjòkó kẹ́ni wá mọ́ wá rọ̀jò ebú lórí Shettima níṣojú Tinubu kí lọ́rọ̀ bí ó ṣẹlẹ̀ náà ó rí pé ní wọ́n kọ́kọ́ gbé ẹsẹ̀ rẹ̀ ní tó lẹ̀ tọ́nà ń bá wá fẹ́ ṣàánú ẹ̀ ní ó sọ pé yóò bọ̀ ń bẹ̀ tọ́nà ò bá ní ó bá lọ kíyámà torí ìlú tí wọ́n lù gan ọjọ́ orí rẹ̀ tí ó lò kò ní bí á ní ọ̀sẹ̀ pé yọ̀kan mọ́ ṣùgbọ́n gbogbo bí ọkùnrin yìí bí ṣe wọ́n bú Abubakar sẹ́sì mọ́ ẹgbẹ́ ní ipò tàbí Muhammad sallallahu alaihi wasallam tó ń wá ìjọ náà lọ́wọ́ ju kó Tinubu tàà sọ lọ yìí ipò pé yẹn jẹ́ ọ̀gá gbogbo ayé ló wà ń gbà náà ẹ ti rí pé ní nǹkan ju nǹkan lọ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ bọ́kùnrin ṣe wá dé tí wọ́n bú Abubakar tí rọ̀gbù ewu fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ya'jabu wa yatabassam ìtàkàbí fún wa ní ọyá ẹ̀yìn gidi kan kú ó yẹ gbé kéṣẹ̀ rò mọ́tọ̀lẹ́ Ànábì wa ń ṣe mà Ànábì wa ń rẹ́rìn músẹ́ Ànábì kan búra ń búsẹ́ rìn níkan smile wọ́n tẹ́bí sí wọ́n rẹ́rìn ọkùnrin bẹ́ẹ̀ níbi èébú tọkùnrin ibú àdébọ́kùnrin òṣèlú ti jùpá falamma akthara nígbà tọkùnrin ti wá jẹ́ kí èébú yẹn pọ̀ jù èébú ti pọ̀ jù ọmọ yóò dé stéèjì kan tí kìíní tí ó wù ọ́ lára tó fò pé a kìíní ti pọ̀ jù so tó lọ bá ti débì kan ìwọ náà fẹ́ sọ̀rọ̀ padà bọ̀ Abubakar tí mú mára kò sí nǹkankan bí sí wọ́n mú mára láàrín ọkùnrin náà sáà tún lọ́jọ́ ebú fún ní ṣe gbogbo ẹ̀ fún falamma akthara bó ti wá di wípé lórí kó ti pọ̀ jù torí kó ti pọ̀ jù kò sọ̀rọ̀ mọ́ni jáàjẹ́ bó ti wá rí wípé ní ọ̀rọ̀ ti pọ̀ jù radda Abu Bakrin alayhi ba'da qawlihi kò sí nǹkankan tí Abubakar wá ṣe fún ojú pé Abubakar wá dá ọ̀rọ̀ tó sọ Abubakar wá dá apá kan rẹ̀ Abubakar wá dá padà fún Abubakar wá dá ọ̀rọ̀ padà fún ẹ̀kọ́rọ̀ yẹn ti débẹ̀ lára Abubakar ní ẹ̀fẹ̀ dá padà fún pé àwa ó sì wá sí sùúrù fún ọlátàárọ̀ gbogbo èkútọ̀ ọkùnrin náà wá dá díẹ̀ padà fún bá kìí sí wá dá díẹ̀ padà fún sẹ́yìn pàdé Nabi sallallahu alaihi wasallam kìí ṣe kí ni ìrẹ́rì sí gbẹ ní ẹgbẹ̀rẹ̀ tẹ́lẹ̀ fàgọ́dìbà Nabiyyu sallallahu alaihi wasallam ibi tá bá kìí ti fún lẹ́sìn báyìí the next thing tí ó ṣẹlẹ̀ ní pé inú kan bí àníkò Muhammad Ànábì wa bí bá Ànábì ṣe wá bí yẹn wọ́n kọ́ọ̀mà Ànábì kan dìde ní sẹ́mẹ́gbẹ́ ní ẹmọ òye sí o Ànábì ó dìde tẹ́lẹ̀ o kíkà sí ma ń sì ṣe kíni yí sì rẹ́rìn tó ti bí ṣe ń bú Abubakar tó kò tẹ́kì àṣẹ gẹ́gẹ́ ju pé kàn rẹ́rìn lọ inú rẹ̀ dùn
ṣùgbọ́n bí Abubakar ṣe fèsì padà ibẹ̀ nínú ti bí àdúgbò Muhammad sọ pé nọ́mọ́nọ́mọ́ ọmọ wò pé kí ló lè fa ìbínú ṣe bá nàbí gẹ̀ẹ́gẹ́ bí ẹkọ́ kọ́kọ́ gbéjà rẹ̀ kó wọ́n bú second in command ẹ̀ ṣe bó lọ ẹkọ́ tí kọ́kọ́ fara ya bá nàbí ṣe dìde wàkọ́ ọmọ bó ṣe bínú wàkọ́ ọmọ kẹ́ dìde kún bẹ̀ bá nàbí ṣe wá dìde kún bẹ̀ fàlà ikọ̀ ọ̀hú Abubakar radiyallahu ta'ala anhu sẹ́mi ẹgbẹ́ ní àwọn sọ̀hábẹ́ wọ́n ti máa ń mọ reaction lẹ́bí bá nàbí ṣe wá dìde Abubakar ti máa pín kankan ṣẹlẹ̀ ó kọ́ rí ìdínú lójú rẹ̀ ó tún wá rí kó dìde Abubakar kan sáré tẹ̀lé bàbá kí ṣe wá tẹ̀lé faqala ya Rasulallahi Abubakar yá ní àkòwò jíṣẹ́ Ọlọ́run ó ní mo kòwò jíṣẹ́ Ọlọ́run kana yashitimuni wa anta jalisun ó ní ọkùnrin yìí bẹ ibú mi ó sì wà lórí ìjòkó wasbir ala ma yaqulun wasbir ala ma yaquluna wajurhum ajran jamila wasbir ala ma yaquluna wajurhum ajran jamila فلما رددت عليه بعد قوله غضبت ó ní wà Nábì sallallahu alaihi wasallam ó ní ìgbà tí mo wá dá apá kíyìn tí ìdá gbogbo tó wí sí nìkan padà díẹ̀ náà mo dá padà mo fún un lésìn níbẹ̀ ó ní wá rí pípa mo wá fún lésìn lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ wá bínú ó ní pípa mo fún lésìn lọ́wọ́ bínú wà Nábì sallallahu alaihi wasallam wọ́n kó mùta wá bínú nìkan ọ̀tún wá dìde wasbir ala ma yaqulun واصبر على ما يقولون أجرهم أجرا جميلا واصبر على ما يقولون أجرهم أجرا جميلا فقال له رسول الله صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم وعن أبو بكر ليس أني كان معك ملك يرد عنك ó ní sọ gbogbo ìgbà tó ń bú tí àbí gbogbo ìgbà tí ń bú ọ yẹn tí wọ́n jókòó tó fèsì tó rí tèmi rìn músẹ̀wọ̀n ó ní màláìkà kan tí ń bọ́ fún lésì màláìkà ti dé mọ́mẹ́ntì yẹn gbogbo tí wọ́n ń pè ọ́ tí ń bú ọ màláìkà tí ń bọ́ fún lésì padà gbogbo etí sọ tí ìṣe tiẹ̀ màláìkà tí ń bọ́ ń pè é nírọ́ ọ̀rọ̀ǹkà tí ń bọ́ fún lésì tí ń bọ́ fún lésì wọ́n náà tó máa bínú àbíjù tó ti máa wò pé àkàn bọ́ tí wọ́n ló wà mọ́ra kankan sí tí wọ́n mọ̀ bí màláìkà tí ń bọ́ fún lésì máa واصبر على تجد إن شئت ما يتبتا واصبر على تجد إن شئت ما تبتا ó wá sọ fún pé فلما رددت عليه وقع الشيطان ó ní ṣùgbọ́n gbà tó di wípé ní ọlọ́ fún lésì tí wọ́n náà wò pé irọ́ mi ò lè gbà mọ́ ara mi ò lè gbélé mọ́ tó wá lọ lè fún lésì wákọ́ ṣaitan ó nígbà yẹn ni ṣaitan ni wá sọ̀kalẹ̀ ni ṣaitan ti wá dé ó nígbà tí ṣaitan ti wá sọ̀kalẹ̀ falam akun li aq'ida ma'a ṣaitan ó lè mi sí rí mi ò lè máa bẹ kí wọ́n jókòó ti ṣaitan nígbà tí ṣaitan ní ò lè rẹ́ ilé ìjókòó tí àìlé ìjókòó tí ìmí ló fàntọ́ fi níbi tí mo ṣe kí ni wasbir ala ma yaqulun واصبر على ما يقولون أجرهم أجرا جميلا واصبر على ما يقولون أجرهم أجرا جميلا
sọ ọ́ sí mọ́ lórí pé ní ṣètọ́ ní ṣètò lòdè tí wọ́n náà ò bá lè ṣe sùúrù lórí táwọn èèyàn sọ sí ọ ṣètọ́ ní lè padà wá bá ń dá sí. واصبر ولا تقدر إن شئت مرتبة تعلو بها فوق كل الناس كالنجم. tí ṣètọ́ ní bá sì ti bá ń dá sí ẹ̀mí wọn a máa sọ kí ní kan èṣù tako sí tẹ́sù bá ti tako sí wàhálà ti ṣe kéde wàhálà ti dé nìyẹn inú èṣù wà máa dùn tiẹ̀ ṣùgbọ́n tọ́kọ bá ṣe sùúrù lórí tíyàwó rẹ̀ ń sọ sí ṣètọ́ ní òní ṣe kéde kò ní dá sí bí àwọn náà bá sì ṣe sùúrù lórí tọ́kọ rẹ̀ ń sọ ṣètọ́ ní òní dá sí anábì ní tí mo fi dìde wípé ní ṣètọ́ ní ti dé ilé òsì lè jókòó ti ṣètọ́ àìlè ìjókòó ti ṣètọ́ ní ló jẹ́ dìde ìlànà nẹ́bùwà Muhammad ló fi wá tún tẹ̀síwájú fún ó wá ní yá Abubakar olúwa Abubakar o salasun kulluhunna haqqun ó ní nǹkan mẹ́ta kan bẹ̀rẹ̀ ẹ̀kọ́ gbogbo ẹ̀tọ́ ni ìwọ ni ó ní ma min 'abdin dhulima bi madlamatin fayubdi 'anha lillahi 'azza wa jalla illa a'azza Allahu biha nasrahu. Àwọn ẹ̀kọ́ tà náà wá fi kún fún Abubakar ìjọ náà sallallahu alaihi wasallam wa radiyallahu ta'ala anhu. Ó ní wà ó bá kú lọ́wọ́ pé nǹkan mẹ́ta kan bẹ tó jẹ́ ìgbé ní gbogbo ẹ̀ òdodo ni ó ní àkọ́kọ́ ń bẹ̀ ma min 'abdin dhulima bi madlamatin kò sí ẹrú kan tí wọ́n ṣàbòsí rẹ̀ pẹ̀lú àbòsí kan tí wọ́n bò sí tí wọ́n fi kankan bò sí fáyọ̀ kò dé àníhá nítorí wọ́n fi ṣàbòsí rẹ̀ tí ó wàá ṣe àmójú kúrò fún wọn tí ó mójú kúrò pé à ń ṣe ọlọ́run náà ọba náà forí jì wá à ń ṣe ọlọ́run náà ọba náà ń gbọ́ ó dé ìtẹ́ ẹsẹ̀ mo ṣe kíni mo mójú kúrò fún mo forí jì ó ní tí ó wàá ṣe bẹ́ẹ̀ àyàfi kó jẹ́ pé tọ́lọ́wọ́ fi rọ́pò fún ni pé a'azza Allahu biha nasrahu ọlọ́wọ́ bó tún fi kún un níyì ni ọlọ́wọ́ bó yóò tún fi gbélé fún ni ọlọ́wọ́ bó tún fi ìkún àrẹ̀ṣe rẹ̀ tó fẹ́ ṣe fún ọlọ́wọ́ bó tún fi ṣe fún ni yóò tún ní ìsinmi látàrí wípé ní wọ́n bò ó sí ó sì ṣàkóso kúrò ó rí wípé ní ìwọ́n tó máa ṣàkóso fún tó wá bí ọ̀tọ̀ ọlọ́ọ̀gbọ́ ibi tó ọba ti sọ pé ọ̀gbọ́ tí ẹ̀mẹ́jì mẹ́ta wọn bí ọ tó wá padà yá kí wọ́n yìí sí inú padà yìí sí sọ wá fẹ́ dọ́lọ́ ni àti àbí ọlọ́ọ̀ni gbọ́ sọ wà dọ́lọ́ ni bàbá kìíní kan ó náà lọ sí tó bá wù ọ nígbà náà lábá ti bí ọ̀tọ̀ ọlọ́ọ̀ni gbọ́ gbogbo àtúpé bàbá baálẹ̀ àpè bàbá baálẹ̀ àpè gbogbo èèyàn àpè gbogbo wọn bẹ́ẹ̀ sọ́jú bẹ́ẹ̀ náà lọ gbogbo ẹ̀ náà wá tẹ̀ wọ́n wá tẹ̀ létí kankan wá wọ́n sọ ẹ̀ tẹ̀mọ́ lọ́wọ́ ni ṣùgbọ́n tó bá ní pẹ̀lú bí ẹ ṣe wá ìtẹ́sì ní ó sì ti tán náà ó rí pé ní ọ́sẹ̀ gíní ó gbá yìí ó sì tóbi lójú àwọn ènìyàn so bẹ́ẹ̀ náà tó bá máa ṣe àmójúkúrò fáwọn èèyàn ní tìtorí tọ́lọ́hun ọ̀wọ̀ pítọ́ torí tọ́lọ́hun àmójúkúrò fún Ọlọ́run bó máa fún ọ náà níyì yóò máa fún ọ láàrín ṣe Ànábì tí wọ́n sọ ẹlẹ́ẹ̀kejì sallallahu alaihi wasallam ó ní wọ́n máa fataha rajulun baba atiyyati ó lọ́kùnrin kan ò wá ní sílẹ̀kùn rẹ̀ tálẹ̀ yàní kó sílẹ̀kùn pé lẹ́kùn kó fẹ́ máa ṣe sàárà fáwọn èèyàn òun fẹ́ máa bọ̀ àwọn èèyàn nìkan gbogbo àwọn tọ́wọ́ wọn ò torí gbogbo àwọn tọ́wọ́ wọn ò tẹ́nu òun fẹ́ máa kún wọn lọ́wọ́ gbogbo àwọn tí wọn ò rí jẹ tí wọn ò rí mu òun fẹ́ máa ṣàánú wọn gbogbo àwọn opó tí wọ́n ń bẹ nínú ilé òun fẹ́ máa kún wọn lọ́wọ́ gbogbo àwọn ọmọ òrukàn tí wọn ò rẹ́ tí ó sponsor wọn òun fẹ́ máa ṣe fún wọn gbogbo àwọn tí wọ́n ń dààmú òun fẹ́ máa kún wọn lọ́wọ́ ó lé èèyàn kan ò ní ṣírú lẹ̀kùn bẹ́ẹ̀ kó wá ní kí wọ́n fẹ́ máa ṣe nìyẹn yuridu biha silatan tó wá jẹ́ pé ní tó fi gbà lérò náà ló fẹ́ fi máa jẹ́ kí okùn ẹbí ó dé àbí kí connection wọn máa wà láàrin olówó àti tálíkà láàrin ẹni tó ní àtẹni tí ò ní táwọn náà fi ní máa fíìlì pé
sàbáwọn lọ́nà ni tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ illa zadahullahu biha kathratan ó ní kò sí ìkẹ́kẹ́ tó náà bó ṣe irú ẹni bẹ́ẹ̀ ní ìpele ọlọ́run bó lè pé kó máa pọ̀ sí fún lọ ọlọ́run bó ni ó máa lé sí ọlọ́run bó ni ó máa pọ̀ sí ọlọ́run bó ni kó máa ríṣe sí gbogbo ẹ̀yin olówó tẹ́ sílẹ̀kùn bẹ́ẹ̀ sílẹ̀kùn yín máa dún pé káwọn èèyàn wá gbà kí wọ́n wá gbà tẹ̀sí fi ṣàwọn kò sí àdéhùn náà ọba bá yín ṣe pé yóò máa pọ̀ sí lọ́wọ́ gbogbo owó tó bá ti lẹ́mìí pé yóò máa tán ni àníyàn rẹ ni ò dáhùn ó wá lè máa tán fún ọgbà táníyàn rẹ ò dá ṣùgbọ́n tó ọba láníyàn pé ọlọ́run ní ń bá sílẹ̀kùn wú bẹ́ẹ̀ yóò bá pọ̀ sí fún ni yóò sì máa dá sí fún ni yóò máa dá sí fún ọ ni tó ìyẹn gẹ́gẹ́ lọ́wọ́ bá kú káàkà lọ́dọ̀ wa tó fẹ́ ká máa ṣe ó ní mélòó káàkiri bá Muhammad sallallahu alaihi wasallam sọ fún ọba kiri ẹ ti sùn ní ó di méjì ó wá lẹ́lẹ́kẹta níbẹ̀ ó ní wọ́n máa fọ́ta ṣàrọ́tù lónìí báàbà mas'alati ó lọ́kùnrin kan ò wá ní máa ṣílẹ̀kùn pé ó fẹ́ máa tọrọ ni mo fẹ́ máa tọrọ bára tó mi mo sáfẹ́ lọ máa tọrọ lọ́wọ́ àwọn èèyàn mo sáfẹ́ lọ máa tọrọ pé ẹbùnmí ni ó wá ṣílẹ̀kùn rẹ̀ ó ṣí ṣọ́ọ̀bù rẹ̀ pé tó wá sọ ibi sẹ́nu pẹ̀sá máa bùnmí ló ń fẹ́ máa ṣe ó ní yorí ìlú bí i kẹsìrọ̀tàn kò wá sí ìkẹ́kẹ́ tó fi gbèrò bẹ́ẹ̀ ju pé ó fẹ́ kó fi ní púpọ̀ lọ èyàn lè bùkátà sáànù tí ó tọrọ èyàn lè ṣe kí ni ó lè bùkátà sáànù tí ó tọrọ bóyá ó jẹ gbèsè kan tó lágbára tó ti fẹ́ pa kò sì rí san àwọn tó sì jẹ́ gbèsè rí wọ́n ti fẹ́ wá gbé wọ́n ti fẹ́ fọlọ́pàá wá káàkiri ó lè tọrọ ẹ̀dàpẹ̀ sáànù irú yẹn ti kó sílẹ̀kùn fún ìtọrọ nìyẹn àbí èèyàn ó wà lórí àìsàn kan tó lágbára tágbára rẹ̀ ò ká ó lè tọrọ ó lè béèrè pé ẹ ṣàánú mi àbí èèyàn wà nínú ipò kan tó jẹ́ pé ní ó bùkátà sówó yẹn in tí sí expect tí ìdè ó lè tọrọ tó sì bá ti mú tí ó ìyàwó wọn ní tí wọ́n jẹ ọmọ wọn ní tí wọ́n jẹ ó lè béèrè lọ́wọ́ àwọn èèyàn ṣùgbọ́n tó jẹ́ wípé ní ọkẹlẹ̀ sí ti ẹlẹ̀ ó wá sílẹ̀ gẹ́gẹ́ bí ọ́fíìsì pé ọ́fíìsì tó sílẹ̀ yóò mo fẹ́ máa fi tọrọ bára kó wá lè máa ní kó lè máa pọ̀ sí Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní kò sí ìkankan tí ó máa ṣẹlẹ̀ fún ojú pé illa zadahu Allahu biha illatan ó ní kò sí tọ́lọ̀ ọgbó fi máa lé òun kúnjú wípé ní tó rò pé òun fẹ́ kó máa kọ́ ní yóò máa kéré sí ẹ lọ wo gbogbo ẹ tó sọ kí ní ẹ̀díṣẹ́ kódà kí wọ́n ní oríṣiríṣi dúkìá kò ní yọ lára wọn ní dúkìá kí wọ́n ti sí orílẹ̀ èdè rẹ̀ gan ẹ̀ ní lára wọn ṣe ní wọ́n sọ orílẹ̀ torí pé kílà náà ni ó tún máa ṣẹlẹ̀ sí wọn tó jẹ́ bá wọ àwọn kó sọ pé wọ́n ti sọ orílẹ̀ mẹ́ kó dẹ̀ ẹlòmí ti ra mọ́tò ẹlòmí ti kọ́lé ẹlòmí ti ṣe kíní kan sì tún ṣe bára àbí ẹ sì tún bá ní bára jẹ́ pé kíní yẹn náà ò ṣe kíní fún náà kò bí kẹ́sìrọ̀ ni ká ní pé lọ ń pọ̀ sí fún ni kò ní jókòó tì máa ẹwọ́ ẹwọ́n tàn nẹ́bà Muhammad sallallahu alaihi wasallam tó fi kú ọ̀bá kì lẹ́kọ̀ọ́ ìtumọ̀ rẹ̀ ní pé ní ìwọ tán bá ń sàbòsí rẹ̀ tó bá ti sàmójú kúrò àbá ń bú ọ sàmójú kúrò fún ọ ṣe sùúrù fún ọ kò sí tọ́lọ̀ ọgbọ́ fi máa lé ọmọ ju pé ọdún máa gba ìsí lọ ẹwọ́ ibi tọ́lọ̀ ọba ṣe máa gba ìdè nígbà tí wọ́n kú tí wọ́n ń yẹ̀yẹ́ má ti máa ń bú tó ń dákẹ́ tí ó sọ̀rọ̀ náà yan màláìkà tí ọmọ bá fèsì ànábì sì ń rí inú ànábì náà wọ́n dùn pé màláìkà ni wọ́n ń gbéjà rẹ̀ ìrẹ́rìn mẹ́rin músẹ́ ṣùgbọ́n gbà tó lọ fèsì tó di wípé ní màláìkà yẹn bínú lọ pé à sẹ́mi tí ọlọ́run wá wá mú wá gbọ́ ní tí màláìkà lọ ó ní pé ṣètò ọ̀nà ìwà sọ̀kì ní wá replace ẹ̀ so ìyẹn náà ní sọ fún àwọn náà pé tọ́nà wá sọ pé wà ṣùgbéra àdáàmà yẹ̀kúlù wà ṣùgbéra àdáàmà yẹ̀kúlù kàràkùrùn májèrán jamila wà ṣùgbéra àdáàmà yẹ̀kúlù kàràkùrùn májèrán jamila lórí àwọn ọ̀pẹ́lẹ́ wá ń sọ sí orí wàhájórí wọ́n àjẹ́wọ́n jẹ́míyà
أجرا جميلا. Ó yàn wọ́n lódì níyàn lódì kan tó rẹwà. Àwọn oríṣiríṣi ìnira tó wá bá nígbà Muhammad. Tọ́lọ̀ ọba wá ní kó máa ṣe sùúrù fún wọn tí ṣe ń ṣe sùúrù fún wọn, oríṣiríṣi rẹ̀ pọ̀. Ṣùgbọ́n àmọ́ mú wá ní tẹ̀síìrì tí ó bá tún wá lẹ́yìn tòní. A máa tún ṣàlàyé ẹ̀ fún ara wa. Kọ́lọ̀ ọba kó dákun kó sọ wá jùgbà náà lọ. Kọ́lọ̀ kó jẹ́ kí Ramadan yìí, kọ́lọ̀ kó dákun kó ṣe lókùnfà oríire fún wa. Ó ṣe lókùnfà àlùbáríkà fún wa. Ó ṣe lókùnfà àkẹ́ fún wa. Ó ṣe ní okùnfà rírí àánú rẹ̀ fún wa. La ilaha illallah wala Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Ashraqa nurun